Kosoko. Yoruba nation, I appreciate you. Nítorí wípé akin tó bá mọ̀jà tí kò bá mọ̀ sá, irú wọn máa ń bá kébò míì lọ. Àmọ́ lénìí, ìpè ẹyọ kan ṣoṣo ni mo fẹ́ sọ. Ṣé rí àpò ogun àpò Yorùbá nation tẹ́ gbé kọ́? Ìdí tá máa fi padà síbẹ̀ ó ṣe é ṣe kó má wáyé. Nítorí wípé bàbá wa kójú òṣùwọ̀n. Bàbá wa máa ṣe gbogbo ohun tá a fẹ́. Ojú òde ní tiwa. Ìrìn ojú ọjọ́ ẹ wo ẹ lọ fọkàn tẹ wá tún wá gbọ́ kan. Bàbá ń lọ sí polling booth. Ẹ má ẹ̀ka lọ fàjọ̀gbọ̀n pẹ̀lú ẹnikẹ́ni. Kò sí jọ̀bọ̀ torí tẹ bá tíjà bá ṣẹlẹ̀ wọ́n á gbọ́ bọ́sábẹ́ ẹ̀dá wọ́n á bà nǹkan tó dùn jẹ́. Ǹjẹ́ ẹ gbọ́ mi dáadáa? Ṣùgbọ́n tẹ bá dìbò yín ẹ dúró ẹ̀rí wípé ẹ̀rí wípé gbogbo nǹkan tí ó yẹ kó ṣẹlẹ̀ ní polling booth yẹn ló ṣẹlẹ̀ ní dáadáa. Ṣé ẹ gbọ́ mi? Ojú òní tí wàá ṣe ẹni tẹ bá rí wọ́n ń jàjà epo ń bẹ̀ yẹn wọ́n ń jàjà kínní kan bẹ̀ yẹn ẹ̀yẹ má wò mí kankan. Ṣé ẹ gbọ́ mi? Ẹ má jẹ́ ká wò mí kankan. Nǹkan tó máa dá nǹkan tá à ń bá lọ irú Ọlọ́run ní jẹ́ kó tọwọ́ wa wá. Kò ní tọwọ́ tèmi wá. Kò ní tọwọ́ tiẹ̀ náà wá. APC 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 Yorùbá nation. Mo kíwa APC Yorùbá nation no going back. Ẹ̀rí wọn ní APC wọn ní more progress àbí Yorùbá nation àwọn ayọ̀ arọ àwọn bàá mi àwọn ṣokotí gbogbo wọn lè rí bẹ́ẹ̀ yẹn àwọn wo lẹ tún lè rí bẹ́ẹ̀ máa bá mi kọ síbi comment section tẹ́jú mọ́ mi kó wò mí ire wo fídíò yẹn dáadáa bá mi wò kó rí fídíò yẹn fín jọ yàtọ̀ fún bàbá Jide Kosoko àwọn wo ló tún rí tó wà ńbẹ̀ ó yá máa bá mi gba orúkọ wọn sábẹ́ comment section gbogbo wọn lọ́bẹ̀ máa bá dìyín pátápátá even kẹ bọ́ síta wá máa rojọ́ ẹjọ́ tẹ wá rò kàn wá torí pé ti ṣiṣẹ́ ọwọ́ yín ẹ ti gbowó ẹ jẹ gbà ẹ má dá wọn lóhùn mo kíwa gbogbo ibikíbi tẹ bá wà tẹ́tí gbọ́ mi àbí tẹ́tí wò mí orúkọ tèmi ò yí padà rárá Yèyé Dára Kòwé kó ó ní mò ń jẹ́ bẹ́ẹ̀ ni o ó nìyẹn o ẹ jẹ́ àgbélé ayé ṣe rere torí gbogbo tá a bá ṣe lénìí ọ̀rọ̀ ìtàn ní bó bá dọ̀la history will never forget it gbogbo ilẹ̀ Yorùbá ò ní gbàgbé yín gbogbo ẹ̀yin tẹ́ kó wá sínú họ́wùhọ́wù yìí títí láéláé láwọn mọ̀ ṣèrántí yín ní ọ̀nà burúkú ní ọ̀nà àbọ̀dè ní ọ̀nà ọmọ àlè ní ọ̀nà tí ò dáa àwọn mọ̀ rántí yín sí nǹkan tí ò dáa nílẹ̀ Yorùbá kéré o ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí sí gbẹgẹdẹ ti wá gbiná kọjá rádaràda báyìí àárín àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gan ti wá ó ti dàrú po wọ́n ti fi orí gbá orí fi apá gbá apá ìwọ tó bá jẹ́ lára àwọn àgbààgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ò gbọ́ gbogbo information tó ń lọ wọ́n ti yọ ẹsẹ̀ tì nìyẹn ìwọ tó jóye tó ṣe kíní kan tó hàn pé ẹ́ wọ́n ti minus ẹ kúrò náà ọ̀rọ̀ tó wà lẹ́yìn àwọn tó ní ibi tí wọ́n rẹ́dì láti ṣe nǹkan àwọn ni wọ́n dẹ̀ ń pera wọn nísìn o ìjà ti ṣẹlẹ̀ láàrin àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn kan dìde fún restructuring àwọn kan ní láé kamari ní Paul wí wọ́n ní Yorùbá nation yẹn gangan ní solution àwọn kan ń jà fún restructuring and Yorùbá nation ẹ jọ èwo lẹ́yìn dìbò fún ṣé restructuring lẹ fẹ́ ká ti bẹ̀bẹ̀rẹ̀ tó bá fún wa ní regional system ṣé ká ti bẹ̀bẹ̀rẹ̀ wípé the journey of 1,000 miles begins with a step tàbá ti ẹ̀gbà yẹn sọ́wọ́ náà àádẹ́ máa tẹ̀síwájú àbí kẹ̀ka kúkú fárígá pé rárá o àwa ò gbà àní Yorùbá nation is the only solution àwa ò gbà èwo ni ká mú bẹ́ẹ̀ ẹ jẹ́ sáré gbé yín dé ọ̀dọ̀ àwọn àgbààgbà wa mo kí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá o ẹ gbé dáyà jù bẹ́ẹ̀ lórúkọ tèmi ni Dára ìkan lára àwọn ọmọ tẹ́ ẹ bí nílẹ̀ Yorùbá. The unyielding quest for autonomy. Southwest Nigeria's call for restructuring and a Yoruba nation. Prominent leaders and associations in Southwest Nigeria are calling for restructuring and, in some cases, the establishment of a Yoruba nation. This movement reflects a deep-seated desire for autonomy, security, and a more equitable society amidst growing frustrations and systemic challenges. Ẹ jẹ́ máa tẹ̀síwájú.
In the heart of southwest Nigeria, a clamor resonates, echoing the aspiration and frustration of its people, leaders, elders, and various associations within the region. Within the region, including the referred Afenifere, the formidable Agbekoya Farmer Society, the Distinguished Council of Yoruba Elders, CYE, the Spirited Oduduwa United People's Association, ODUPA, and the Dedicated Yoruba Commitment Forum, YCF, have unified their voices, their collective outcry, a fervent demand for the restructuring of Nigeria, and for some, the establishment of a Yoruba nation. This narrative isn't just a political discourse, it is a story of a people's relentless quest for autonomy, security, and a more equitable society. Tí mo bá ń sọ fún wa wípé àìmọye organisation ló wà fún ilẹ̀ Yorùbá, ìran Yorùbá, ọmọ Yorùbá, ẹ máa sọ wípé irọ́ ni mò ń pa. At least lẹ́nu ìwọ̀nba kékeré tí wọ́n mention sí, ó ṣe kò ṣe wọ́n á ti mention about how many group bẹ́yẹn, organization bẹ́yẹn. The Distinguished Council of Yoruba Elders, CYE, the Spirited Oduduwa United People's Association, ODUPA, and Dedicated Yoruba Commitment Forum, YCF, Afenifere wà ńbẹ̀, Agbekoya wà ńbẹ̀, Yoruba Nation wà ńbẹ̀, First Think Yoruba First wà ńbẹ̀. Ẹ máa bá mi kọ́ gbogbo eléyìí tí wọ́n náà mọ̀. Àbílẹ̀ tó belong sí kọ́ síbẹ̀, a kì í ṣe olóde ara wa mọ́ níbi tá a dé dúró yìí. Ọmọ ìyá kan náà ni gbogbo wa. Kìkìdá organisation tí ò bá rí ìkankan ṣe àbí kó rí ọ̀rọ̀ gidi sọ sí gbogbo nǹkan tó wà lẹ̀, àwọn ni a máa rí gẹ́gẹ́ bí ọ̀tá wa. Èmi kì í ṣe ọ̀tá any organisation àbí any group tó bá dìde fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá. Kókó bẹ̀ ni wípé àwọn àgbààgbà ń jà o. Ìjà burúkú ń ṣẹlẹ̀ láàrin wọn torí pé àwọn kan béèrè fún restructuring, wípé restructuring ti wà okay, tó bá ti fún wa ní restructuring àti wà okay, àwa alright. Àwọn kan ní ẹ lè fún wa ní restructuring yẹn ṣùgbọ́n Yorùbá nation gangan òun la fẹ́. Àwọn kan ní àti restructuring àti Yorùbá nation all join. Èwo wá ní ká ṣe báyìí? Kí ló wá fa ìjà? Anyway, èmi ò ní sọ pé kó má sí misunderstanding, minor misunderstanding and minor argument, normal argument tó yẹ kó wáyé ni níbi tí àwọn àgbààgbà bá ti ready láti do the needful. Kì í ṣe ẹ̀kan náà ni gbogbo wa máa sọ̀tà máa sọ̀rí sọ síbì kan náà. It is very very normal láti ọ̀dọ̀ ti tèmi mi mọ̀ bí lọ́dọ̀ tìyín náà ó normal tó já wípé tí àwọn kan báyìí sọ pé restructuring, àwọn kan sọ pé Yorùbá nation, wọn ò mí, àwọn méjèèjì ò mí wípé bóyá wọ́n ṣe ọ̀tá ara wọn àbí wọ́n ṣe olódì ara wọn àbí ká máa wá ìṣubú àbí ìpalára ara wa. Àtiwọ́ tó gbà bí, mo máa ń pèdè yẹn láìmọye ìgbà, àtiwọ́ tó gbà bí, á pàdé ńwájú. Á pàdé ńwájú tó bá ti jẹ́ wípé lórí òtítọ́ ni àjọ ń rìnrìn àjò yẹn. Ibi tí èmi wá lọ bẹ́ẹ̀ ni wípé kí ni èrò ọkàn títí ẹ? Kí ni ìwọ feel? Ṣé àwọn restructuring ló stand fún ni? Èyíkéyìí tó bá stand fún nínú méjèèjì. Ọmọ Yorùbá ni ẹ tó bá ṣáà ti dúró fún ìtẹ̀síwájú ìran Yorùbá. Ṣé o ti gbọ́ wípé wọ́n ti fún wa ní state police? Bàbá Tinubu wọ́n ti yọ̀ǹda state police fún gbogbo state kí wọ́n máa ní ọlọ́pàá títí wọn. Ara ẹ̀ náà nìyẹn, ìyẹn náà ń lọ. Kí ni ìwọ náà wá rí sí gbogbo àwọn àlàyé yẹn? Èwo ni ìwọ dìbò fún? Máa bá mi kọ́, máa bá mi gbá, máa bá mi rọ sí abẹ́ comment section. Ṣé orí comment section yẹn o ò ní fẹ́ mọ iye àwọn èèyàn tó expect láyé tí wọ́n lọ síbi comment section yẹn tó máa lọ ka message yín bẹ́ẹ̀, comment yín bẹ́ẹ̀, and your comment is very 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 powerful because a lot of them ọ̀nà máa ń pè mí pé dára àwọn comment section yẹn gba nǹkan gbìn ni. So àtẹ̀yìn àtẹ̀mí lájọ́ pawọ́pọ̀ tájọ́ help ọ̀pọ̀lọpọ̀. So má bẹ̀rù láti kọ comment yẹn, nǹkan tó fi sí abẹ́ comment section. Ìkọ́ ẹyọkọ tí mi kò fẹ́ ni má ṣe pé má gbé anybody ṣe pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ti kọjá èpè. A ní láti enlighten ara wa, a ní láti tú síra wa lójú náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí a lè mú original thing jáde. Now ẹ jẹ́ n continue. At the core of this growing movement is a stark critique of the current state of affairs. The groups lament the incessant killings, kidnappings, and the widespread destruction of lives and property that have become almost daily news. These issues, they argue, underscore the urgent need for a comprehensive construction of Nigeria, the aim to return to a federal system of government that mirrors the successful models of the past, ensuring true federalism and better functionality. This, they believe, is the only path to safeguarding the peaceful coexistence of the Nigeria diverse ethnic groups.
While the call for restructuring is unanimously agreed upon, there lies a divergence in the ultimate goal. Some factions like Afenifere and the Council of Yoruba Elders, like Afenifere and Council of Yoruba Elders, see restructuring as the panacea for the Nigeria's woes. They advocate for a new constitution that will reinvent the foundational federal arrangements, providing regions with more autonomy and control over their resources and governance. On the other hand, groups such as the Oduduwa United People Association are pushing the envelope further, championing the cause for the establishment of a Yoruba nation. This stance is born out of a belief that only through full autonomy can the Yoruba people truly protect their heritage, resources, and future from the perceived neglect and exploitation by the central government. This stance is born out of a belief that only through full autonomy can the Yoruba people truly protect their heritage, resources, and future from the perceived neglect and exploitation by the central government. You see, àwọn Afenifere wọ́n ní àwọn fẹ́ kí wọ́n ṣe constitution amendment. Ìyẹn 1999 constitution tó favour àwọn gọ́ọ̀mẹ̀ntì tó kẹ̀yìn sí àwọn aráàlú tó mú ìwọ àtẹ̀mí lẹ́rú ọ̀pọ̀lọpọ̀ ọmọ. Now, Afenifere níyẹn náà fẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì, federal government kí wọ́n ṣe, dẹ̀ kí wọ́n tún ṣe restructuring. Ìpè nǹkan táwọn faramọ́ nìyẹn. Ṣùgbọ́n àwọn other group like Oduduwa United People's Association, àwọn sọ wípé àti Yoruba Nation, àwọn sọ wípé Yoruba Nation movement ká dá dúró, òun ni àwa ń pè fún. Kí ni nǹkan tí ìwọ rí sí àárín yẹn? Kí ni o rí sí àárín yẹn? Máa bá mi drop nǹkan tó rí sí àárín yẹn sí abẹ́ comment section. Àsìkò tá à ń búra ẹni kọ́ ni eléyìí, àsìkò tí gbogbo wa ní láti ṣiṣẹ́ yẹn papọ̀. Tẹ́mi bá ń sọ tèmi lẹ́nu, ẹ̀yin náà ẹ máa bá mi fi comment, torí gbogbo wa kọ́ la ní oore ọ̀fẹ́ láti bọ́ síta máa ṣe fídíò and all this thing. Gbogbo ọ̀nà tó ní kálukú bá mọ̀ pátápátá, gẹ́gẹ́ bí a ṣe ṣe nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ṣé 2019 2020 tí unity yẹn wà, ẹ jẹ́ ká padà pé unity yẹn papọ̀ padà again. Ṣé mọ̀ pé nígbà tí unity yẹn wà, in fact force yẹn ní agbára kó tó di wípé àwọn màdàrú ẹlẹ́sẹ̀ òsì méjì tí wọ́n gbéṣẹ́ fún kí wọ́n tó wá bọ́ sí àárín wa, Ọlọ́run sì ti yọ wọ́n, ó ti jẹ́ ká mọ orí ìṣẹ̀dá tí wọ́n jẹ́, ó ti jẹ́ ká mọ iṣẹ́ tí wọ́n wá ṣe. Nísìnyí ojú ìwà tèmi àti là, ó yá ẹ jẹ́ ká come back together again. Ó yá ẹ jẹ́ ká ṣiṣẹ́ yẹn bá ṣe dọwọ́ bò ní last time náà. Àsìkò tó ti tó nísìnyí. Àbí kò yé wa, àwọn group kan ń pè fún restructuring, àwọn kan ń pè fún Yoruba Nation movement. Èmi stand fún Yoruba Nation movement. Èwo ni wọ́n stand fún? Ṣé ẹ rí fídíò bàbá Jide Kosoko nígbà yẹn? Ó ní ẹ má lọ fọkàn balẹ̀. Ó ní kò sí nǹkankan, ó ní Yoruba Nation táwọn kan ń pè fún yẹn ká lọ jókòó. Bàbá Jide Kosoko ní ká lọ jókòó náà. Ó nítorí kò ní nídìí, wọn ní nídìí ẹ̀ mọ́. Ó nítorí wípé bàbá Tinubu òun ni messiah, yes, of their time. Wípé tán bá fi lè débẹ̀ báyìí, gbogbo nǹkan tó lọ sókè lálálálá á kò wálẹ̀ wíì lẹ́ẹ̀kan náà. Mo ní èyí mà wá lẹ́tìkẹ́ o. A jẹ́ wípé ń jẹ́lì ni bàbá Tinubu lọ́dún náà lọ́hùn. A jẹ́ pé bàbá ní magic finger. Ṣùgbọ́n lásìkò yìí báyìí, bàbá Jide Kosoko máa tún fídíò ṣe lẹ́ẹ̀kan sí. Gẹ́gẹ́ bí bàbá Ọláìyá Igwe bí wọ́n ṣe tún fídíò ṣe. Bàbá Jide Kosoko dádì mi, ẹ̀ ń hò irú wa yìí, gbogbo àwa youth ni mí. Ẹ̀ ń hò wa ní another explanation. Ẹ ti ṣe fídíò eléyìí, a fẹ́ kẹ́ padà bọ́ síta kẹ́ wá ṣe àlàyé fún wa, because gbogbo nǹkan tẹ́ sọ fáwọn èèyàn wípé torí ẹ̀ wọn ò ní nídìí Yoruba Nation mọ́, gbogbo ẹ̀ ló ti wá ń ṣẹlẹ̀ ń sìn. Bàbá Jide Kosoko ó mà ti lẹ́tìkẹ́ gan. Ẹ̀yin gan níbi tẹ́ wà báyìí sí ẹ ti máa regret wípé kí lẹ ṣe yìí fún. History will never forget. Ó ní mo ṣe máa sọ wípé lórí ọ̀rọ̀ social media, ó jẹ́ wà very careful. Torí moment tó bá ṣe, torí ìgbà kan àbí àwo kan, torí ìdí kan àbí ìmíì, ṣé nǹkan tó ṣe yẹn má ìdí kan tó bá rí bẹ́ẹ̀ lásìkò yẹn títí láéláé ló máa wà ń bẹ̀. Àrọ́mọdọ́mọ ẹ àfi tí ò bá sí social media mọ́ ló máa padà bá ń bẹ̀. Àìmọye tó ti fi àná ba òní wọn jẹ́ ní orí social media yìí. Bàbá Jide Kosoko expect yín padà, ẹ máa ní láti wá ṣe
kíní yẹn fún wa again ẹ máa wá ṣe ẹ nídìí ẹ ó wà ní fídíò ká ẹ lè mọ̀ wípé ó ti lẹ́tí kẹ́ gan ni ẹ jẹ́ ká jọ wo. ẹ̀gbọ́n ẹjọ́ kí lẹ ní sọ nípa ohun tó ń ṣẹlẹ̀ yìí. ìjọba ló ń ṣẹlẹ̀ yìí ó jọ kàn wá ní wọ́n láwa ló kàn. Oh, are you still with him? Oh, sorry, I'm sorry. ẹ láwa ló kàn o. Okay. All right. wọ́n sọ pé àwa ló kàn wọ́n ní ló bá ló kàn wọ́n dẹ̀ ti kàn wá báyìí. ṣé káwá mọ́ lè jẹun ni àbí ó dìgbà tí ebi lọ pa wá kú. abẹ́ sanwó sukú ọmọ àlówó sukú ọmọ san abẹ́ jẹun ká àrò jẹjẹ kí ló dé èwo tún ní tó ń jẹ tó tún gbé wọn èwo tún ní tó ń jẹ èèyàn mélòó ló mu gàrí tẹ́lẹ̀ gàrí ó ti di bẹ́ẹ̀ fúdù báyìí o ẹgbẹ́ ọ̀yẹ́ tó ń ta gàrí kọ́mọ ta gàrí dìlíkà kóńgò gàrí 1.4 1.2 kí ló dé èèyàn mélòó ló mu gàrí ẹni sùn láyé Jonathan mélòó náà ta gàrí wọ́n ta gàrí ní 200 rọ́bà pink 200. kí wọ́n wá fẹ́ gan báyìí. nǹkan tá a fẹ́ ni pé kó ṣàánú wá lù ìyà yìí ti pọ̀ jù aláfẹ́ security yìí nǹkan tó bá sọ fún security kan ló máa ṣe ni ṣé bí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì bá sọ fún security ló máa ṣe ẹ kí ló wá dé ní gbogbo ẹ̀ ṣe wá rí báyìí tí ó bá yé wọn mọ́ ká fún ilẹ̀ fún ẹ tó bá lè ṣe náà orúkọ kí yín ló dé ebi ti pọ̀ jù náà. orúkọ yín lẹ́ẹ̀kan sí àti iṣẹ́ tẹ̀ ń ṣe. à ń ṣiṣẹ́ dráìvà ni mi sálárì alàyè ni mi olùwádàfó àti ní tí ó sì ní nìkọ̀ èrò ọjà ẹni tí ó lówó lọ ló fẹ́ jáde mo dẹ̀ tún lọ jọ́ ẹ sálárì àrùn mi ìrówó sún ọmọ sọ kásì àánú wọn lu ìnà kò sọ wọn lu. ṣe ti wá rí báyìí bàbá Jide Babs mi ìfẹ́ kí fídíò yẹn ó gùn jù báyìí lọ mo kàn fẹ́ níwọ̀n báyìí ṣe ti gbọ́ bí àwọn aráàlú ṣe ń lament ebi ń pa wọ́n kò sówó wọn ò parọ́ o ebi ń pa wọ́n o kò sówó kò sómi ìtì tó wà Nàìjíríà ń sìn gbogbo ẹ̀rí kò yé èmi mọ́ o àbí àṣà lè sọ wípé bàbá Tinubu ló tún fa ìtì ṣùgbọ́n wọ́n ní bí ìtì yẹn bẹ ṣe ń lament ń sìn ẹ tí ì rí nǹkan kan ni o ìyí tó yìí ń bọ̀ ó ju eléyìí tó wà nílẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ lọ bàbá Jide Babs ẹ̀yin lẹ sọ wípé wọn ò ní nídìí ẹ̀yin ò ní nídìí láti pè fún Yorùbá nation mọ́ torí pé gbogbo pọ́blẹ́mù Nàìjíríà pátápátá ó ní bàbá Tinubu máa ṣe tó máa solve bàbá ti débẹ̀ wọn tí ló wọ́n yí ẹ̀ kàkà kó sàn lára ìyá àjẹṣe náà fi gbogbo ọmọ bóbìnrin ẹyẹ wá yílu ẹyẹ ni nínú gbogbo ibi tó wá ọ̀rọ̀ délẹ̀ yìí sìn kí lẹ lè rí sọ bàbá Jide Kosoko ẹjọ́ ẹ̀yin èèyàn mi ayé yín ò ní bàjẹ́ ajẹ́ òmà nígbé yín lọ́mọ lọ ẹ ṣàánú ayé mi ẹ bá mi mú fídíò ìka ẹ bá mi pín kó dọ́dọ̀ dádì mi Jide Kosoko ẹ bá mi pín kó dọ́dọ̀ Bídèmí Kosoko sister mi my beautiful sister ẹ bá mi pín kó dọ́dọ̀ sister mi Ṣọlá torí Ṣọlá náà ó wà lára àwọn tó campaign gbogbo yín pátápátá ẹ bá mi pín débẹ̀ bàbá Jide Babs jàre báwo dẹ̀ ni nísìnyí ṣé bákan náà bó ṣe ó ti rí bákan náà kò yé mi ní ẹ bá mi bèrè lọ́wọ́ bàbá Jide Babs ẹ jọ how market sir how far ìdí tá a ṣe ń sọ fún yín ni wípé ẹ̀yin Yorùwood kó tó di mo dẹ̀ ń sọ kí ní ibi eré ẹ dẹ̀ máa rò péré ni o ọjọ́ tó máa ṣẹlẹ̀ tá bẹ̀rẹ̀ ẹ̀yin Yorùwood ẹ máa sunkún gan lórí social media yìí o àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ní kẹ̀yìn sí fídíò yín wọ̀n ní wo fíìmù yín mọ́ ẹ dẹ̀ máa rò péré ni o ẹ fi òbítíbitì owó ẹ fi ṣúùtì múvì àwọn èèyàn kẹ̀yìn sí because a ti rí wípé ìránṣẹ́ àwọn politician lẹ jẹ́ ẹ ò nífẹ̀ẹ́ aráàlú àwọn aráàlú la dẹ̀ mẹ́kì yín nǹkan tó bá máa nà wá lẹ́gba náà máa ń lò yín fún nǹkan táwọn aráàlú bá fẹ́ pé kẹ́tì ẹ̀ bá wa kẹ́dùn lásìkò tí nǹkan gbóná ìkẹ́ kóra yín síta lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kẹ́yìn náà fẹ́ ìhùn náà yìí pé ìlú ò fararọ ẹ̀yin náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ẹ fi ìfún wa wájọ wà lẹ́nu ẹni ẹ kọ́ ẹ ṣe é no wàhálà bóyá ìgbà tí ó bá ti wá dójú ẹ̀ tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá ṣe kò ní mátà mọ́ tẹ́ bá yìí lè tètè ṣe lásìkò yìí ó yìí máa mátà àwọn èèyàn sì gbà ṣùgbọ́n tó bá kọjá àsìkò yìí tí ẹ bá ṣe kò ní léètì ó ti léètì kò ní bá mọ̀ ọmọ ìyá ti padà rìn òwò ọjà bíi ti bàbá Igwe kò sí wàhálà ìjà àgbà méjì máa ń lọ ohun mà ní gbogbo àlàyé lórí ọ̀rọ̀ restructuring àti Yorùbá nation ṣé ká gba restructuring ṣé Yorùbá nation la fẹ́ ó ti padà dá ìjà sílẹ̀ láàrin àwọn àgbààgbà wa àgàgà láàrin bàbá Fáṣọ̀rántì àti bàbá Adébánjọ
èmi wá fi àsìkò yìí bẹ̀ ẹ̀yin bàbá wa méjèèjì àti gbogbo faction pátápátá àti gbogbo ẹ̀yin tẹ́ wà London wọn ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yóò escalate kó tún dàbí ọ̀rọ̀ bàbá Akíntọ́lá létà Akíntọ́lá àti bàbá Awólọ́wọ̀ àwa ò fẹ́ o à ń fi àsìkò yìí sọ fún yín ẹ sọ owó agbẹjẹmọ́wọ́ o ẹ ṣe nọ́mà o èyí kan tá a bá fẹ́ ṣe ní kẹ́ jẹ́ ká mọ̀ àwa aráàlú ẹ jẹ́ kí tẹ̀ wá sọ fún ẹ̀yin àgbààgbà it is not about you bàbá Fáṣọ̀rántì you are going to 100 bàbá Adébánjọ ẹ ń lọ sí 100 gbogbo ẹ̀yin àgbààgbà tó wà bẹ́ẹ̀ èyí tó ń lọ sí 80 90 gbogbo yín so ẹ ti rí wípé gbogbo decision tẹ bá máa make sìn ẹ má make decision kankan tó máa sọ wípé ó máa favour ẹ̀yin torí pé ẹ ti gbé débi tẹ́ máa gbé dé mi ìrókúrò yẹn máa pẹ́ sí it is about us decision tó bá máa pay life àwa youth ayé àwọn ọmọ wa àtàrọmọdọ́mọ wa ó ní ká make o ẹ má lọ make decision kankan tó máa favour ẹ̀yin o torí the last time I check ẹ̀yin bàbá 90 100 80 70 ẹ ò padà sí nínú picture ọ̀rọ̀ tó wà lẹ́yìn o bẹ̀rẹ̀ lọ picture àwata wà bẹ́ẹ̀ látòrí ọmọ látòrí 0 to 60 something bí àti 70 ṣá but as from 80 ọlọ́run sọ pé extra time la lò ẹjọ́ nítorí ọlọ́run ká ilé mọ́rù decision tẹ máa make ni mi ò fẹ́ kí fídíò igú ju bó ṣe yẹ lọ ẹ̀yin tèmi ajé òní gbé yín lọ́mọ lọ ẹ bá mi pín fídíò tó bá ti dọ́dọ̀ ẹ bá mi pín jẹ́ kó lọ fà gbogbo àwọn Yorùwúdù pátápátá bá mi pín dọ́dọ̀ gbogbo wọn pátápátá bá mi pín dọ́dọ̀ àwọn àgbààgbà bá mi pín dé gbogbo ibi tó yẹ kó pín dé ìjàgbá méjì ti ṣẹlẹ̀ o Restructuring àti Yorùbá Nation ti dàárín àwọn àgbààgbà rú o ẹ gbà wá ó kọ́ 911 wàhálà ti dé o gbogbo ọmọ Yorùbá wọ́n ti fèdì mú àwọn àgbààgbà wa èdè ti dé ó ti ń bọ́ sí èdè ṣé àsìkò tó yẹ ká máa jà léléyìí ṣé àsìkò tó yẹ ká máa mọ decision tó yẹ ká make ṣùgbọ́n ní decision tá ẹ bá try láti make tí ò bá favour wa àgbà tí ò kẹhùn sọ̀rọ̀ ni wàláhì á padà kẹtàn sáré ṣe ti rí wípé ìgboro rẹ́rìn mo ti sọ fún yín pé we are coming for you ẹ rò péré ni wọ́n máa gbé àgbàlagbà míì ìsàgbà tójú window nígbà táwa yóò bá ya bò yín tá a ya bo ilé yín ẹ ò tí ì rí kankan ẹ lọ sọ gbéjẹ́ mọ́wọ́ o mo wí rẹ àbí mi wí rẹ ẹ̀yin èèyàn mi ṣé mo wí rẹ. ṣé o ti bá mi subscribe sórí YouTube channel má gbàgbé láti bá mi like fídíò yìí bá mi fi kọ́mẹ́ǹtì síbẹ̀ ó yá bá mi tẹ share button share kó lọ fà ó yá bọ́ kó lọ fà support iṣẹ́ ọwọ́ mi thank you very much.